ẹ̀yin ará mi, a kú déédé ìwòyí o. Ṣé dáadáa la wà o? Ààbò Ọlọ́run á dájú lórí wa lónìí àti títí láéláé. Àmín. Wọ́n ní bí náà ò bá tán láṣọ, ẹ̀jẹ̀ kì í tán léèékánná. Òun ló dífá fún gbogbo ṣẹ̀rẹ̀rẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ààfin Ọjájá. Tá a bá rí tá a bá sọ, ẹ̀ṣẹ̀ ni. Torí Bíbélì sọ fún wa pé ẹni tí ó bá rí rere tí ò bá ṣe pé ẹ̀ṣẹ̀ ni. Àwa ò dẹ̀ fẹ́ fi ẹ̀ṣẹ̀ sọ́rùn ara wa. Torí ẹ̀ la ṣe ń sọ ìwọ̀nba èyí tá rí. Kì í ṣe gbogbo nǹkan tí a rí tó ti ẹ̀ ṣẹlẹ̀ láàfin là ń sọ. Èyí tí wọ́n bá gbé jáde ni. Èyí tí wọ́n bá jẹ́ ká mọ̀ la máa mọ̀. Èyí tí wọ́n ò fẹ́ ká mọ̀ a ní mọ̀. A kàn lè dédé máa sọ nǹkan tí ó ṣẹlẹ̀. Ká ní ká gbé sí yín létí o. A ti ń retí pé kí Ashley dé kó wá sọ nǹkan tóun rí nínú ọbẹ̀ tó fi warú sọ́wọ́. Tó fi jẹ́ pé ó fẹ́ pa Naomi àti kábíyèsí àti ọmọ wa Tádéníkáwò. Ṣé pé ó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé pé ó yẹ kó rí bẹ́ẹ̀? Torí ọ̀rọ̀ yẹn yìí ṣe wá ń kàyéfì. La bá rí gbọ́ pé wọ́n ní wọ́n ti lọ bẹ kábíyèsí. Àwọn láfo gidi. Wọ́n máa ti bẹ kábíyèsí níbi tó yẹ kó gbọ́. Bẹ̀tí kábíyèsí ní just like that. Pé rárá. Pé rárá. Ìyà tí Ashley tó fi jẹ òun, tó fi jẹ Naomi, tó fi jẹ ọmọ pẹ́níṣẹ́ ọmọ tí ò tí ẹ̀ mọ nǹkan kan. Ó dẹ̀ fi ìyà jẹ. Ẹ rí pé irú àwọn èèyàn yẹn wọ́n lè pa èèyàn. Àwọn apanimáyọ̀dà wọ́n lè pa èèyàn. Ẹ wá ní kí wọ́n fẹnu wọ́n ní wọn ò ní fi ìlẹ̀. Kábíyèsí ló lóun ò ní fi ìlẹ̀. Èmi náà dìdà tèmi náà. Tí kábíyèsí bá ti fẹ́ fi ìlẹ̀, á jẹ́ wípé ọ̀rọ̀ ti tó ọ̀rọ̀. Ọ̀rọ̀ ti tó sọ. Ó ti ṣetán láti repent àbí ó ti ṣetán láti kúrò láàfin. Because irú èèyàn bí Ashley kò yẹ kó pẹ̀lú àwọn tó máa bá èèyàn máa gbé papọ̀. Èèyàn gbọdọ̀ fura o. Èèyàn gbọdọ̀ máa fura kí Ọlọ́run kó ṣàánú wa. Kó má yẹ ká bá apààyàn gbé ilé papọ̀. Ọlọ́run má yẹ ká bá apààyàn gbé ilé papọ̀. Kí ni ìbá ṣe? Kí ni ìbá jẹ́? Ìwọ ló ṣe àwọn tó ṣe. O ò fọ́kọ ẹ ní respect. Ọkọ ẹ ní kó lọ ṣe báyìí, kó lè ṣe báyìí. Kálàáfíà kó lè jọba nínú ayé ìwọ àti ọkọ ẹ. O ní ńlá. Tí ó bá jẹ́ pé o ní skeleton nínú cupboard rẹ, kí ló wà nínú ẹ̀? Lọ ṣe nǹkan báyìí kó lè dára fún wa báyìí. Ká dẹ̀ gba gbogbo nǹkan wọlé létòlétò. O ní ńlá. Àṣé motive nǹkan tó ní lọ́kàn. Motive tí ò dáa ni. Motive burúkú gbáà ni. Ọlọ́run má yẹ ká bímọ tí ò ní gbọ́rọ̀ sí wa lẹ́nu. Ọlọ́run má dẹ̀ jẹ́ ká rí ọmọ tó máa dáràn sí wa lẹ́nu. Ọlọ́run má jẹ́ a rí. Torí nǹkan tó ṣẹlẹ̀ láti ìjẹta yìí, ó jẹ́ kàyéfì ńlá gbáà ni. Àwọn kan á sọ ní kíni náà. Èmi náà bá wí yẹn wọ́n ní, kí ló kọ ẹ́ ò dẹ̀ fọ̀rọ̀ kábíyèsí lẹ̀? Ṣé dandan ni? Ṣé ò dẹ̀ fi ẹbí kábíyèsí lóhùn àtàwọn ọmọ? Kábíyèsí àti ẹbí ẹ wọ́n ń gbádùn ní ààfin. Wọ́n ń ṣe. Ṣé tó bá gbádùn láàfin kí ni tiwa? Ṣé àwa fẹ́ kán gbádùn ni? Ìgbà táà dẹ̀ ń ṣe oníṣẹ́ ẹbí. Ìgbà táà dẹ̀ ń ṣe kẹ́nimànì. Ìgbà tí inú wa ò dẹ̀ bu. Báwo la ṣe máa rí Ọlọ́run má ṣe wá lẹ́ni ẹni tó máa rí rere kó má ṣe. Àwọn kan wà bẹ́ẹ̀ o. Wọ́n á rí ẹ̀tẹ̀ wọ́n máa pa làpálàpá. Àwọn kan náà tún wà bẹ́ẹ̀. Wọ́n máa ń yọ̀ sí àìṣòdodo ọmọ ẹ̀dá. Àìṣòdodo. Ẹ mọ̀ ìtumọ̀ àìṣòdodo kí èèyàn wà. Ó jẹ́ pé ibi ṣáà ni ló máa rò fún àwọn èèyàn. Ibi ṣáà ni.
kéèyàn kọsẹ̀ kó ṣubú dànù kéèyàn kọsẹ̀ kó ṣubú dànù òun ni ìdùnnú ẹlòmíì ìyẹn gangan ni ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ wọ́n lẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ òun ò dáa ẹ̀ṣẹ̀ ńlá ni wàá rí ọmọnìkejì ẹ tó ń wọnú igbó lọ inú ẹ̀ á máa dùn á ní kó túbọ̀ wọnú igbó kó má tiẹ̀ lè ní sympathy kankan tó máa fi ní kó padà ibẹ̀ yẹn ò ń ṣọ̀nà ẹ̀tà àwọn kan wọ́n máa lùlù máa jó lọ mò ń wẹ̀ yẹn kán lè tètè yọ ṣọ́ọ̀kì kó ń tọ̀hún kó lọ ṣubú dànù ọlọ́run ò dẹ̀ ní jẹ́ ká ṣubú dànù gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àwọn ara wọn kò tọ́ pé ká rí nǹkan tó ṣe wọ́n ní kábíyèsí yarí o wọ́n ní kábíyèsí láyé tí wàá ní pé bóyá by this time pé wọ́n á ti fi sílẹ̀ pé kó máa lọ pé kó máa bọ̀ nílé kán dẹ̀ lọ yanjú ẹ̀ pẹ̀lú àwọn fámìlì wọ́n ní kábíyèsí nílá many people tẹ̀ ti gbọ́ àwọn nǹkan many people wà nínú íńtánẹ́ẹ̀tì pé irú kí lélẹ̀ kábíyèsí kí ló fẹ́ ṣe sọ́rọ̀ yìí wọ́n ti ń béèrè lọ kábíyèsí kí ló fẹ́ ká ṣe sọ́rọ̀ yìí kábíyèsí eléyìí ti pọ̀ jù ìdájọ́ kábíyèsí là ń dúró dè o because irú ẹni tó bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó wà láàárín èèyàn kí ni tendency pé ó ti ronúpìwàdà pé kò ní ṣerú ẹ̀ mọ́ ó máa ṣerú ẹ̀ àfi k'Ọlọ́run kó ṣàánú wa ká má bá olórí burúkú gbé papọ̀ kólórí burúkú má mú létí wá ká má rogun gbọ́mọgbọ́mọ nǹkan tí Ebony ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó kù díẹ̀ káàtó wọ́n ní kábíyèsí ní kí ni tòun ọ̀rọ̀ ti wà lọ́dọ̀ ìjọba ó dẹ̀ ní bí ìjọba ṣe máa ń dájú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n rò tó kàn fọmọ kékeré kí ló fẹ́ gbà ṣé kí ló fẹ́ gbà lọ́wọ́ kábíyèsí àbí kí ló fẹ́ gbà lọ́wọ́ Naomi tó fi di pé kí Naomi tètè sọ nǹkan tó fẹ́ ṣé kábíyèsí ló fẹ́ ni àbí ọmọ ẹ̀ ló fẹ́ pẹ̀lú ẹkún kíkorò tọmọ yẹn sun tí Naomi sun Ọlọ́run ló dẹ̀ yọ pẹ̀lú condition tó dáa tọmọ yẹn wà Ọlọ́run ní jẹ́ ká rí wàhálà o ẹ̀yin èèyàn mi a ní rí wàhálà ẹ̀yin pàápàá ẹ ní rí wàhálà ààbò Ọlọ́run á dájú lórí gbogbo wa gbogbo ẹ̀yin olólùfẹ́ Naomi àtàwọn tí ò ṣe olólùfẹ́ Naomi Ọlọ́run á fi gbogbo òtítọ́ ọ̀rọ̀ á fi múlẹ̀ ní ayé gbogbo wa Ọlọ́run rẹ̀ ní jẹ́ ká yọ̀ sí àìṣòdodo torí àwọn tó ń yọ̀ sí àìṣòdodo ewu ìdájọ́ Ọlọ́run náà mọ̀ ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ bá mi share kẹ́ bá mi like kẹ́ dẹ̀ bá mi subscribe tí n bá rí authentic wọn máa gbé wá sétí gbọ́ yín ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa bye.